Awuzu billahi mina shaitani rajim bisimilahi rahmani rahim. Mo dúpẹ́ fọ́lọ́run fún àkókò yìí. Ire o, gbogbo ẹ̀yin tẹ́ wá kálẹ̀ o. May peace and blessing of God be upon you. I'm grateful to have you here today. Àkíyèsí kan ni mo fẹ́ ṣe àwa yìí, òbí, ìyá ni, bàbá ni. Mo fẹ́ ká ṣe àkíyèsí àwọn ọmọ wa. Ọmọkùnrin ni, ọmọbìnrin ni, ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ nípa kí ìtọ́ mọ́ gbọ́n ọmọ, kí ìtọ́ mọ́ gbọ́n wọn, kí wọ́n má lè tọ̀, kí wọ́n lè tètè máa tọ̀. Ẹ rí àwọn ọmọ mi tí máa ti máa gbọ́n wọn láti bí 12 o'clock ní òru kí wọ́n tó tọ ìtọ̀ yẹn, ó di ọwọ́ aago 6 láàárọ̀. Ẹ rí àwọn ọmọ mi wọ́n máa lọ sí school láti 8 o'clock. Ìtọ́ á máa gbọ̀n wọ́n o, wọn ò ní tọ̀tọ̀ yẹn títí tí wọ́n á fi padà wálé ní ìrọ̀lẹ́. Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká kíyèsí wọn, ẹ jẹ́ ká máa sọ fún àwọn ọmọ yìí pé wọ́n endanger ara wọn ni. Wọ́n endanger ara wọn ni. Ìtọ́ bá pẹ́ lára ọkùnrin, kí ló máa ń ṣe at the end of the day tó bá ti wá di pé ó ń dàgbà, ó máa weaken ẹ̀. Tó bá yá gan kò ní lè mú tọ̀ yẹn mọ́ra mọ́, ó ti weaken bladder ẹ̀. Ìtọ̀ yẹn máa ṣẹ́ jáde fún ara rẹ̀ tó bá pẹ́. Tó máa di pé ọjọ́ tó pé tó bá fi wá di pé ó ń débi àgbà, tó bá máa fi wá di 40, problem yẹn á ti kọjá nǹkan tó ń gan lérò. Kí ìtọ́ máa gbọ̀nyàn kó máa pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni ó máa ń cause issue tó máa sọ wípé kidney problem. So ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ yẹn, ẹ jẹ́ ká advice wọn. Eléyìí gan tí ó bá yẹ pé bí mo ṣe sọ fún ẹ sí yìí kò clear sí ẹ, ẹ̀yin náà ẹ tún lọ Google ẹ̀ kẹ́ ẹ wò. Disadvantage tó wà nínú pé kí èèyàn máa store ìtọ̀ for a long time. Tó bá wá yá ibẹ̀ yẹn gan, tí irú ọmọ bẹ́ẹ̀ máa ń tọ̀ nígbà míì, ẹ ní lè dúró síbi tó bá ti ń tọ̀. Ìtọ̀ yẹn, òórùn ìtọ̀ yẹn á ti pọ̀ jù, kí nìyẹn tí ní effect nìyẹn. So ẹ mójútó àwọn ọmọ yìí, ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. Bó ṣe ń affect obìnrin, òun náà ló ń affect ọkùnrin. Àmọ́ ó worse dáadáa ní ara ọkùnrin ju ara obìnrin lọ. A gbọdọ̀ encourage àwọn kódà àgbàlagbà. Nǹkan tá a fi lè sọ fún ọmọdé pé kó má fìtọ̀ sára pẹ́. Ṣé àgbàlagbà wa máa fìtọ̀ sára pẹ́? Ó bá fìtọ̀ sára pẹ́ títí ẹ máa bá ẹni. Ọlọ́run má jẹ́ kí ti wá bá wa. I'm sorry tó bá jẹ́ pé kíní. Ìgbà tá a sọ fún àwọn ọmọdé pé kó má fìtọ̀ sára pẹ́, tí wà àgbàlagbà wá wò pé àìmí kọ́ ni wọ́n ń bá wí. Tí àgbàlagbà ló ga jù. Mo dẹ̀ ń fi àsìkò yìí máa sọ fún yín pé ẹ máa mu enough water. Ẹ máa mu enough water, at least 6 cups of water per day. Ẹ máa mu enough water. Ìwọ tó bá kí ń mu enough water, wà á rí ọ̀dọ̀ ìtọ̀ ẹ kò ní da, color ẹ kò ní da. Then gbogbo kíní yẹn, gbogbo toxic yẹn, ó máa lọ store sí inú kidney ni. Ìgbà tí ò ń mu enough water láti flush it out, báwo ni gbogbo àwọn toxic yẹn ní padà sẹ́yìn lọ stock sí ibi báyìí. So advice tí èmi on point mo wá fún yín lẹ́nu yẹn pé ẹ bá àwọn ọmọdé sọ̀rọ̀. So bye for now. Thank you.